Ìwé Esteri orí kìíní. Ayaba fásitì rí Ahasuérusi ọba fín. Ó sì ṣe lé ọjọ́ Ahasuérusi, èyí ni Ahasuérusi tí ó jọba láti India, àní títí ó fi dé Ethiopia, lórí 137 ìgbèríko. Lé ọjọ́ wọn nì, nígbà tí Ahasuérusi ọba jókòó lórí ìtẹ́ ìjọba rẹ̀ tí ó wà ní Ṣúṣánì ààfin. Lé ọdún kẹta ìjọba rẹ̀, ó ṣe àsè kan fún gbogbo àwọn ìjòyè àti àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn balógun Persia àti Media, àwọn ọlọ́lá àti àwọn olórí ìgbèríko wọn ni wà níwájú rẹ̀. Nígbà tó fi ọrọ̀ ìjọba rẹ̀ tí ó lógo àti ọ̀ṣọ́ iyebíye ọláńlá rẹ̀ hàn lọ́jọ́ pípọ̀, àní lí 100 ọjọ́. Nígbà tí ọjọ́ wọ̀nyí sì parí, ọba ṣe àsè kan lé ọjọ́ 7 fún gbogbo àwọn ènìyàn tí a rí ní Ṣúṣánì ààfin, àti àgbà àti èwe ní àgbàlá ọgbà ààfin ọba, níbi tí a gbé ta aṣọ àlà dáradára, aṣọ aláró àti òfífé tí a fi okùn ọ̀gbọ̀n dáradára àti elése àlìkò dìmú mọ́ òrùka fàdákà àti ọ̀wọ̀n òkúta mábìlì, wúrà àti fàdákà ní ìrọ̀gbọ̀kú tí ó wà lórí ilẹ̀ tí a fi òkúta alabasteri, mábìlì, ìlẹ̀kẹ̀ dáradára àti òkúta dúdú tẹ̀. Nínú ago wúrà lé a sì ń fún wọn mu, àwọn ohun èlò náà sì yàtọ̀ sí ara wọn. Àti ọtí wáìnì ọba lé ọ̀pọ̀lọpọ̀, gẹ́gẹ́ bí ọwọ́ ọba ti tó, gẹ́gẹ́ bí àṣẹ sì ni mímu náà. Ẹnikẹ́ni kò fi ipá rọni, nítorí bẹ́ẹ̀ ni ọba ti fi àṣẹ fún gbogbo àwọn olórí ilé rẹ̀, kí wọn kí ó lè ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ olúkúlùkù. Fásitì ayaba ṣe àsè pẹ̀lú fún gbogbo àwọn obìnrin ní ilé ọba tí í ṣe ti Ahasuérusi. Ní ọjọ́ keje, nígbà tí ọtí wáìnì mú inú ọba dùn, ó pàṣẹ fún Mehumani, Bista, Habona, Bigta àti Abagta, Setari àti Kakrasi, àwọn ìwẹ̀fà 7 tí ń jíṣẹ́ níwájú Ahasuérusi ọba, láti mú fásitì ayaba wá síwájú ọba tí òun ti adé ọba, láti fi ẹwà rẹ̀ hàn àwọn ènìyàn àti àwọn ìjòyè, nítorí arẹwà obìnrin ni. Ṣùgbọ́n fásitì ọba kọ̀ láti wá nípa àṣẹ ọba láti ọwọ́ àwọn ìwẹ̀fà rẹ̀. Nítorí náà ni ọba bínú gidigidi, ìbínú rẹ̀ sì gbiná nínú rẹ̀. Ọba sì bi àwọn ọlọ́gbọ́n tí wọ́n mòye àkókò. Nítorí bẹ́ẹ̀ ni ìwà ọba rí sí gbogbo àwọn tí ó mọ òfin àti ìdájọ́. Àwọn tí ó súnmọ́ ni Kasina, Setari, Admata, Tasisi, Meresi, Maasena àti Memukani. Àwọn ìjòyè Persia àti Media méjèèje tí ń rí ojú ọba, tí wọ́n sì jókòó ní ipò kìíní ní ìjọba, pé gẹ́gẹ́ bí òfin, kí ni kí a ṣe sí fásitì ayaba, nítorí tí òun kò ṣe bí Ahasuérusi ọba ti pàṣẹ fún un láti ọwọ́ àwọn ìwẹ̀fà rẹ̀ wá. Memukani sì dáhùn níwájú ọba àti àwọn ìjòyè pé fásitì ayaba kò ṣẹ̀ sí ọba nìkan, ṣùgbọ́n sí gbogbo àwọn ìjòyè àti sí gbogbo àwọn ènìyàn tí ó wà ní ìgbèríko Ahasuérusi ọba. Nítorí ìwà ayaba yìí yóò tàn dé ọ̀dọ̀ gbogbo àwọn obìnrin, tó bẹ́ẹ̀ tí ọkọ wọn yóò di gígàn lójú wọn. Nígbà tí a ó sọ wípé Ahasuérusi ọba pàṣẹ pé kí a mú fásitì ayaba wá síwájú rẹ̀, ṣùgbọ́n òun kò wá. Àwọn ọlọ́lá obìnrin Persia àti Media yóò sì máa wí bákan náà lé òní yìí fún gbogbo àwọn ìjòyè ọba tí wọ́n gbọ́ ìwà tí ayaba hù. Báyìí ni ẹ̀gàn pípọ̀ àti ìbínú yóò dìde. Bí ó bá dára lójú ọba, kí àṣẹ ọba kí ó ti ọ̀dọ̀ rẹ̀ lọ, kí a sì kọ pẹ̀lú àwọn òfin Persia àti Media, kí a má ṣe lè pàádà, pé kí fásitì kí ó má ṣe wá síwájú Ahasuérusi ọba mọ́, kí ọba kí ó sì fi oyè ayaba rẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ tí ó sàn jù lọ. Àti nígbà tí a bá sì kéde àṣẹ ọba,
tí òun ó pa yí gbogbo ìjọba rẹ̀ ká. Nítorí òun ṣàpọ̀, nígbà náà ni gbogbo àwọn obìnrin yóò máa bọ̀wọ̀ fún ọkọ wọn, àti àgbà àti èwe. Ọ̀rọ̀ náà sì dára lójú ọba àti àwọn ìjòyè. Ọba sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Memukani. Nítorí òun rán ìwé sí gbogbo ìgbèríko ọba, sí olúkúlùkù ìgbèríko gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀, àti sí olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè rẹ̀, kí olúkúlùkù ọkùnrin kí ó lè ṣe olórí ní ilé tirẹ̀, àti kí a lè kéde rẹ̀ gẹ́gẹ́ bí èdè ènìyàn rẹ̀. Esteri orí kejì. Esteri di ayaba. Lẹ́yìn nǹkan wọ̀nyí, nígbà tí ìbínú Ahasuwerusi ọba wá túká, ó rántí fásitì àti ohun tí ó ti ṣe àti àṣẹ tí a ti pa nítorí rẹ̀. Nígbà náà ni àwọn ọmọ ọ̀dọ̀ ọba tí ń ṣe ìránṣẹ́ fún un wípé, jẹ́ kí a wá àwọn wúńdíá tí ó lé ẹwà fún ọba, kí ọba kí ó sì yan olórí ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀, kí wọn kí ó lè ṣa àwọn wúńdíá tí ó lé ẹwà jọ wá sí Ṣúṣánì ààfin, sí ilé àwọn obìnrin, sí ọ̀dọ̀ Hegai, ìwẹ̀fà ọba, olùtọ́jú àwọn obìnrin, kí a sì fi èlò ìwẹ̀nùmọ́ wọn fún wọn. Kí wúńdíá náà tí ó bá wu ọba kí ó jẹ́ ayaba ní ipò fásitì. Nǹkan náà sì dára lójú ọba, ó sì ṣe bẹ́ẹ̀. Ọkùnrin ará Júdà kan wà ní Ṣúṣánì ààfin, orúkọ ẹni tí í jẹ́ Mọ́díkáì, ọmọ Jairi, ọmọ Ṣemei, ọmọ Kiṣi, ará Benjamini, ẹni tí a ti mú lọ láti Jerúsálẹ́mù pẹ̀lú ìgbèkùn, tí a kó lọ pẹ̀lú Jekoniah ọba Júdà, tí Nebukadnesari ọba Bábélì ti kó lọ. Òun ni ó sì tọ́ Hadassa dàgbà. Èyí ni ní Esteri, ọmọbìnrin arákùnrin bàbá rẹ̀, nítorí kò ní bàbá, bẹ́ẹ̀ ni kò sì ní ìyá. Wúńdíá náà sì lé ẹwà, ó sì dára láti wò, ẹni tí nígbà tí bàbá àti ìyá rẹ̀ ti kú tán, Mọ́díkáì mú un ṣe ọmọbìnrin òun tìkálà rẹ̀. Ó sì ṣe, nígbà tí a gbọ́ òfin ọba àti àṣẹ rẹ̀, nígbà tí a sì ṣa ọ̀pọ̀lọpọ̀ wúńdíá jọ sí Ṣúṣánì ààfin sí ọwọ́ Hegai, a sì mú Esteri wá sí ilé ọba pẹ̀lú sí ọwọ́ Hegai, olùtọ́jú àwọn obìnrin. Wúńdíá náà sì wù ú, ó sì rí ojú rere gbà lọ́dọ̀ rẹ̀, ó sì yára fi èlò ìwẹ̀nùmọ́ rẹ̀ fún un, àti ìpín oúnjẹ tí ó jẹ́ tirẹ̀, àti obìnrin méje tí a yàn fún un láti ilé ọba wá. Òun sì ṣí i lọ àti àwọn wúńdíá rẹ̀ sí ibi tí ó dára jù ní ilé àwọn obìnrin. Esteri kò tí ì fi àwọn èèyàn rẹ̀ tàbí àwọn ìbátan rẹ̀ hàn, nítorí Mọ́díkáì pàṣẹ fún un kí ó má ṣe fi í hàn. Mọ́díkáì sì máa rìn lójoojúmọ́ níwájú àgbàlá ilé àwọn obìnrin láti mọ àlàáfíà Esteri àti bí yóò ti rí fún un. Ǹjẹ́ nígbà tí ó kan olúkúlùkù wúńdíá láti wọ ilé tọ̀ Ahasuwerusi ọba lọ, lẹ́yìn ìgbà tí òun bá ti gbé oṣù 12, gẹ́gẹ́ bí ìṣe àwọn obìnrin, nítorí báyìí ni ọjọ́ ìwẹ̀nùmọ́ wọn parí. Oṣù 6 ni wọ́n fi ń kun òróró òjìá, àti oṣù 6 òróró olóòórùn dídùn, àti pẹ̀lú ohun èlò ìwẹ̀nùmọ́ àwọn obìnrin. Báyìí ni wúńdíá náà wá sí ọ̀dọ̀ ọba. Ohunkóhun tí ó bá béèrè lé a sì fi fún un láti bá a lọ, láti ilé àwọn obìnrin lọ sí ilé ọba. Lé àṣálẹ́ òun á lọ, lé òórọ̀ ọjọ́ kejì òun á sì padà sí ilé kejì ti àwọn obìnrin, sí ọwọ́ Ṣáṣgásì ìwẹ̀fà ọba, tí í ṣe olùtọ́jú àwọn obìnrin. Òun kò sì gbọ́dọ̀ wọlé tọ̀ ọba wá mọ́, bí kò ṣe pé inú ọba bá dùn sí i, tí a bá sì pè é lé orúkọ. Ǹjẹ́ nígbà tí ó kan Esteri, ọmọ Abihaili, arákùnrin Mọ́díkáì, ẹni tí ó mú un ṣe ọmọ ara rẹ̀ láti wọlé tọ̀ ọba lọ, òun kò béèrè ohunkóhun, bí kò ṣe ohun tí Hegai, ìwẹ̀fà ọba, olùtọ́jú àwọn obìnrin pàṣẹ. Esteri sì rí ojú rere lọ́dọ̀ gbogbo ẹni tí ń wò ó. Bẹ́ẹ̀ lé a mú Esteri wá sí ọ̀dọ̀ Ahasuwerusi ọba, sínú ilé ọba, lé oṣù 10, tí í ṣe oṣù Tíbẹ́tì, lé ọdún 7 ìjọba rẹ̀. Ọba sì fẹ́ràn Esteri ju gbogbo àwọn obìnrin lọ. Òun sì rí oore ọ̀fẹ́
àti ojúrere lọ́dọ̀ rẹ̀ ju gbogbo àwọn wúńdíá náà lọ, tó bẹ́ẹ̀ tí ó fi gbé adé ọba kà á lé orí, ó sì fi í ṣe ayaba ní ipò fásitì. Ọba sì ṣe àsè ńlá kan fún gbogbo àwọn olórí rẹ̀ àti àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, àní àsè ti Esteri, ó sì fi ìsinmi fún àwọn ìgbèríko rẹ̀, ó sì ṣe ìtọrẹ gẹ́gẹ́ bí ọwọ́ ọba ti tó. Mọ́díkàì yọ ọba nínú ewu. Nígbà tí a sì kó àwọn wúńdíá náà jọ lé ẹ̀rìn kejì, nígbà náà ni Mọ́díkàì jókòó lé ẹnu ọ̀nà ilé ọba. Esteri kò tíì fi àwọn ìbátan tàbí àwọn ènìyàn rẹ̀ hàn títí dìsinsìnyí bí Mọ́díkàì ti pàṣẹ fún un, nítorí Esteri ń pa òfin Mọ́díkàì mọ́ bí ìgbà tí ó wà lé abẹ́ ìtọ́ rẹ̀. Ní ọjọ́ wọn nì, nígbà tí Mọ́díkàì jókòó lé ẹnu ọ̀nà ilé ọba, méjì nínú àwọn ìwẹ̀fẹ́ ọba, Bíktánì àti Térésì, nínú àwọn tí ń ṣọ́ ìloro, wọ́n bínú, wọ́n sì ń wá ọ̀nà láti gbé ọwọ́ lé Ahaswerusi ọba. Nǹkan náà sì di mímọ̀ fún Mọ́díkàì, ó sì sọ fún Esteri ayaba. Esteri sì fi ọ̀ràn náà hàn ọba lé orúkọ Mọ́díkàì. Nígbà tí wọ́n sì wádìí ọ̀ràn náà, wọ́n rí ìdí rẹ̀. Nítorí náà a so àwọn méjèèjì rọ̀ sórí igi, a sì kọ ọ́ sínú ìwé ìrántí níwájú ọba. Esteri orí 3. Hámánì dìtẹ̀ láti pa àwọn Júù run. Lẹ́yìn nǹkan wọ̀nyí ni Ahaswerusi ọba gbé Hámánì, ọmọ Medata, ará Ágágì ga, ó sì gbé e lékè, ó sì fi ìjókòó rẹ̀ lékè gbogbo àwọn ìjòyè tí ó wà pẹ̀lú rẹ̀. Gbogbo àwọn ìránṣẹ́ ọba tí wọ́n wà lé ẹnu ọ̀nà ọba kúnlẹ̀, wọ́n sì wólẹ̀ fún Hámánì, nítorí ọba ti pàṣẹ bẹ́ẹ̀ nítorí rẹ̀. Ṣùgbọ́n Mọ́díkàì kò kúnlẹ̀, bẹ́ẹ̀ ni kò sì wólẹ̀ fún un. Nígbà náà ni àwọn ìránṣẹ́ ọba tí wọ́n wà lé ẹnu ọ̀nà ọba wí fún Mọ́díkàì pé, èéṣe tí ìwọ fi ń ré òfin ọba kọjá? Ó sì ṣe, nígbà tí wọ́n wí fún un lójoojúmọ́, tí òun kò sì gbọ́ tiwọn, wọ́n sọ fún Hámánì láti wo bí ọ̀ràn Mọ́díkàì yóò ti lè rí, nítorí òun ti wí fún wọn pé èlìyàn Júdà lé òun. Nígbà tí Hámánì sì rí i pé Mọ́díkàì kò kúnlẹ̀, bẹ́ẹ̀ ni kò wólẹ̀ fún òun, nígbà náà ni Hámánì kún fún ìbínú. Ó sì jẹ́ àbùkù lójú rẹ̀ láti gbé ọwọ́ lé Mọ́díkàì nìkan, nítorí wọ́n ti fi àwọn ènìyàn Mọ́díkàì hàn. Nítorí náà, gbogbo àwọn Júù tí ó wà ní gbogbo ìjọba Ahaswerusi ni Hámánì wá ọ̀nà láti parun, àní àwọn ènìyàn Mọ́díkàì. Ní oṣù kìíní, èyí ni ní oṣù Nísánì, ní ọdún 12 ìjọba Ahaswerusi, wọ́n dá Púrímù, èyí ni ní ìbò, níwájú Hámánì, láti ọjọ́ dé ọjọ́ àti láti oṣù dé oṣù, lọ dé oṣù 12, èyí ni ní oṣù Adari. Hámánì sì sọ fún Ahaswerusi ọba pé àwọn èèyàn kan ń fọ́n káàkiri, wọ́n sì ń túká láàrin àwọn ènìyàn ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀. Òfin wọn sì yàtọ̀ sí ti gbogbo ènìyàn, bẹ́ẹ̀ ni wọn kò sì pa òfin ọba mọ́. Nítorí náà, kò yẹ fún ọba láti dá wọn sí. Bí ó bá wu ọba, jẹ́ kí akọ̀wé rẹ̀ pé kí a run wọ́n. Èmi ó sì wọn 1000 tálẹ́ǹtì fàdákà fún àwọn tí a fi iṣẹ́ náà rán, kí wọn kí ó lè mú wá sínú ilé ìṣúra ọba. Ọba sì bọ́ òrùka rẹ̀ kúrò lé ọwọ́ rẹ̀, ó sì fi fún Hámánì, ọmọ Medata, ará Ágágì, ọ̀tá àwọn Júù. Ọba sì wí fún Hámánì pé, a fi fàdákà náà bùn ọ́, àti àwọn èèyàn náà pẹ̀lú, láti fi wọ́n ṣe bí ó ti dára lójú rẹ. Nígbà náà ni a pe àwọn akọ̀wé ọba ní ọjọ́ 13 oṣù kìíní, a sì kọ̀wé gẹ́gẹ́ bí gbogbo ohun tí Hámánì ti palẹ̀ àṣẹ fún àwọn baálẹ̀ ọba, àti fún àwọn onídàájọ́ tí ó jẹ́ olórí gbogbo ìgbèríko, àti fún àwọn olórí olúkúlùkù ènìyàn ìgbèríko gbogbo gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀, àti fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè rẹ̀, lé orúkọ Ahaswerusi ọba lé a kọ ọ́, a sì fi òrùka ọba ṣe èdìdì rẹ̀. A sì fi ìwé náà rán àwọn òjíṣẹ́ sí gbogbo ìgbèríko ọba láti parun, láti pa, àti láti mú kí gbogbo ènìyàn Júdà, àti ọ̀dọ́ àti arúgbó, àwọn ọmọdé àti àwọn obìnrin kí ó ṣègbé ní ọjọ́ kan.
àní ní ọjọ́ 13 oṣù 12 tí í ṣe oṣù Ádárì, àti láti kó ìní wọn fún ìjẹ. Ọ̀ràn ìwé náà ní láti pàṣẹ ní gbogbo ìgbèríko, láti kéde rẹ̀ fún gbogbo ènìyàn, kí wọn kí ó lè múra de ọjọ́ náà. Àwọn òjíṣẹ́ náà jáde lọ, wọ́n sì yára, nítorí àṣẹ ọba ni. A sì pa àṣẹ náà ní Súsánì ààfin. Àti ọba àti Hámánì jókòó láti mu ọtí, ṣùgbọ́n ìlú Súsánì dààmú. Esteri orí 4. Mọ́díkàì wá ìrànlọ́wọ́ Esteri. Nígbà tí Mọ́díkàì mọ gbogbo ohun tí a ṣe, Mọ́díkàì fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ ohun eérú bo ara, ó sì jáde lọ sí àárín ìlú náà, ó sì sọkún kíkan àti kíkorò. Ó tilẹ̀ wá síwájú ẹnu ọ̀nà ilé ọba, nítorí kò sí ẹnìkan tí ó fi aṣọ ọ̀fọ̀ sí ara tí ó gbọ́dọ̀ wọ ẹnu ọ̀nà ilé ọba. Àti ní gbogbo ìgbèríko, níbi tí òfin ọba àti àṣẹ rẹ̀ bá dé, ọ̀fọ̀ ńlá bá gbogbo àwọn Júù, àti àwẹ̀, àti ẹkún, àti ìpohùnréré. Ọ̀pọ̀lọpọ̀ ni ó sì dùbúlẹ̀ nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Bẹ́ẹ̀ lé àwọn ìránṣẹ́bìnrin Esteri àti àwọn ìwẹ̀fà rẹ̀ wá, wọ́n sì sọ fún un. Nígbà náà ni inú ayaba bàjẹ́ gidigidi. Ó sì fi aṣọ ránṣẹ́ láti fi wọ Mọ́díkàì, àti láti mú aṣọ ọ̀fọ̀ rẹ̀ kúrò lára rẹ̀, ṣùgbọ́n òun kò gbà á. Nígbà náà ni Esteri pe Hátákì, ọ̀kan nínú àwọn ìwẹ̀fà ọba, ẹni tí ó ti yàn láti dúró níwájú rẹ̀. Ó sì rán an sí Mọ́díkàì láti mọ ohun tí ó ṣe, àti nítorí kíni. Bẹ́ẹ̀ ni Hátákì jáde tọ̀ Mọ́díkàì lọ sí ìta ìlú níwájú ẹnu ọ̀nà ilé ọba. Mọ́díkàì sì sọ ohun gbogbo tí ó rí tó fún un, àti ti iye owó fàdákà tí Hámánì ti ṣe ìlérí láti san sí ilé ìṣúra ọba, nítorí àwọn Júù, láti pa wọ́n run. Àti pẹ̀lú ó fi ìwé àṣẹ náà pàápàá tí a pa ní Súsánì láti pa àwọn Júù run lé e lọ́wọ́, láti fi hàn Esteri, àti láti sọ fún un, àti láti pàṣẹ fún un kí òun kí ó wọlé tọ̀ ọba lọ, láti bẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀, àti láti bẹ̀bẹ̀ níwájú rẹ̀ nítorí àwọn ènìyàn rẹ̀. Hátákì sì wá, ó sì sọ gbogbo ọ̀rọ̀ Mọ́díkàì fún Esteri. Esteri sì tún sọ fún Hátákì, ó sì rán sí Mọ́díkàì pé gbogbo àwọn ìránṣẹ́ ọba àti àwọn ènìyàn ìgbèríko ọba lé ó mọ̀ pé ẹnikẹ́ni, ìbá ṣe ọkùnrin tàbí obìnrin, tí ó bá tọ̀ ọba wá sínú àgbàlá ti inú tí a kò bá pè, òfin rẹ̀ kan ni kí a pa á, bí kò ṣe irú ẹni tí ọba bá na ọ̀pá aládé wúrà sí, kí òun kí ó lè yè. Ṣùgbọ́n a kò tí ì pè mí láti wọ ilé tọ̀ ọba lọ láti ìwọ̀n 30 ọjọ́ yìí wá. Wọ́n sì sọ ọ̀rọ̀ Esteri fún Mọ́díkàì. Nígbà náà ni Mọ́díkàì sọ kí a dá Esteri lóhùn pé, má ṣe rò nínú ara rẹ pé ìwọ ó là nínú ilé ọba ju gbogbo àwọn Júù lọ. Nítorí bí ìwọ bá pa ẹnu rẹ mọ́ pátápátá lé àkókò yìí, nígbà náà ni ìrànlọ́wọ́ àti ìgbàlà àwọn Júù yóò dìde láti ibòmíràn wá. Ṣùgbọ́n ìwọ àti ilé bàbá rẹ lè a ó parun. Ta ni ó sì mọ̀ bí nítorí irú àkókò báyìí ni ìwọ ṣe dé ìjọba. Nígbà náà ni Esteri rán wọn lọ fi èsì yìí fún Mọ́díkàì pé, lọ pe àwọn Júù tí a lè rí ní Súsánì jọ, kí ẹ̀yin sì máa gba àwẹ̀ fún mi, kí ẹ̀yin kí ó má ṣe jẹun, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe mu ní ijọ́ 3 tọ̀sán tòru. Èmi pẹ̀lú àti àwọn ìránṣẹ́bìnrin mi yóò gbààwẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bẹ́ẹ̀ li èmi ó sì wọ ilé tọ̀ ọba lọ tí ó lòdì sí òfin. Bí mo bá ṣègbé, mo ṣègbé. Bẹ́ẹ̀ ni Mọ́díkàì bá ọ̀nà rẹ̀ lọ, ó sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Esteri ti pàṣẹ fún un. Esteri orí 5. Esteri pe ọba àti Hámánì sí àsè. Ó sì ṣe ní ọjọ́ 3 ni Esteri wọ aṣọ ayaba rẹ̀, ó sì dúró ní àgbàlá ilé ọba tí ó wà nínú, lọ́gangan ilé ọba. Ọba sì jókòó lórí ìtẹ́ ìjọba rẹ̀ ní ilé ọba tí ó kọjú sí ẹnu ọ̀nà ilé náà. Ó sì ṣe, nígbà tí ọba rí tí Esteri ayaba dúró ní àgbàlá, ó sì rí oore ọ̀fẹ́ lójú rẹ̀.
Ọba sì na ọ̀pá aládé wúrà tí ó wà lọ́wọ́ rẹ̀ sí Esteri. Esteri sì súnmọ́, ó sì fi ọwọ́ kan orí ọ̀pá aládé náà. Nígbà náà ni ọba bi í pé, kí ni ìwọ ń fẹ́, Esteri ayaba, àti kí ni ẹ̀bẹ̀ rẹ? Àní dé ìdajì ìjọba lè a ó sì fi fún ọ. Esteri sì dáhùn pé, bí ó bá dára lójú ọba, jẹ́ kí ọba àti Hámánì kí ó wá lónìí sí àsè mi tí mo ti múra sílẹ̀ fún un. Nígbà náà ni ọba wí pé, ẹ mú kí Hámánì kí ó yára, kí òun kí ó lè ṣe bí Esteri ti wí. Bẹ́ẹ̀ ni ọba àti Hámánì wá sí àsè náà tí Esteri ti ṣe sílẹ̀. Ọba sì wí fún Esteri níbi tí wọ́n gbé mu ọtí wáìnì pé, kí ni ìbéèrè rẹ, a ó sì fi fún ọ, kí sì ni ẹ̀bẹ̀ rẹ? Àní dé ìdajì ìjọba, a ó sì ṣe é. Nígbà náà ni Esteri dáhùn, ó sì wí pé, ẹ̀bẹ̀ mi àti ìbéèrè mi ni pé, bí mo bá rí oore ọ̀fẹ́ lójú ọba, bí ó bá sì wù ọba láti fi ohun tí èmi ń tọrọ fún mi àti láti ṣe ohun tí èmi ń béèrè fún mi, jẹ́ kí ọba àti Hámánì kí ó wá sí àsè tí èmi ó tún ṣe fún wọn. Èmi ó sì ṣe lé ọ̀la bí ọba ti wí. Hámánì ṣe ètò láti pa Mọ́díkáì. Nígbà náà ni Hámánì jáde lọ lí ọjọ́ náà tayọ̀tayọ̀ àti pẹ̀lú inú dídùn. Ṣùgbọ́n nígbà tí Hámánì rí Mọ́díkáì lé ẹnu ọ̀nà ilé ọba pé kò dìde dúró, bẹ́ẹ̀ ni kò pa ara rẹ̀ dà fún òun, Hámánì kún fún ìbínú sí Mọ́díkáì. Ṣùgbọ́n Hámánì kó ara rẹ̀ ní ìjánu. Nígbà tí ó sì dé ilé, ó ránṣẹ́ lọ yí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ àti Sérésì aya rẹ̀. Hámánì sì ròyìn ògo ọrọ̀ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀, àti nínú ohun gbogbo tí ọba fi gbé e ga, àti bí ó ti gbé òun ga ju àwọn ìjòyè àti àwọn ọmọ ọ̀dọ̀ ọba lọ. Hámánì sì wí pẹ̀lú pé, àní Esteri ayaba kò mú kí ẹnikẹ́ni kí ó bá ọba wá sí ibi àsè tí ó ti ṣe bí kò ṣe èmi nìkan. Lí ọ̀la ẹ̀wẹ̀, Líásù ti pè mí pẹ̀lú ọba láti wá sí ọ̀dọ̀ rẹ̀. Ṣùgbọ́n gbogbo wọ̀nyí kò di nǹkan kan fún mi níwọ̀n ìgbà tí mo bá rí Mọ́díkáì ará Júdánì tí ó jókòó lé ẹnu ọ̀nà ilé ọba. Nígbà náà ni Sérésì aya rẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wí fún un pé, jẹ́ kí a rí igi kan kí ó ga ní 50 ìgbọ̀nwọ́, àti lé ọ̀la ni kí o bá ọba sọ ọ́, kí a so Mọ́díkáì rọ̀ níbẹ̀. Ìwọ sì fi ayọ̀ bá ọba lọ sí ibi àsè. Nǹkan yìí dùn mọ́ Hámánì, ó sì rí igi náà. Esteri orí 6. Ọba dá Mọ́díkáì lọ́lá. Lí òru náà ọba kò lè sùn. Ó sì pàṣẹ pé kí a mú ìwé ìrántí, àní ìròyìn àwọn ọjọ́ wá. A sì kà wọ́n níwájú ọba. A sì rí i pé a ti kọ ọ́ pé Mọ́díkáì ti sọ ti Bíktánì àti Térésì, àwọn ìwẹ̀fà ọba méjì, olùṣọ́ ìloro, àwọn ẹni tí ń wá ọ̀nà láti gbé ọwọ́ lé Ahaswerusi ọba. Ọba sì wí pé, ìyìn àti ọlá wo lè a fi fún Mọ́díkáì nítorí èyí? Nígbà náà ni àwọn ọmọ ọ̀dọ̀ ọba tí í ṣe ìránṣẹ́ fún wí pé, a kò ṣe nǹkan kan fún un. Ọba sì wí pé, ta ní ń bẹ ní àgbàlá? Hámánì sì ti dé àgbàlá àkọ́kàn ilé ọba láti bá ọba sọ, láti so Mọ́díkáì rọ̀ sórí igi gíga tí ó ti rì fún un. Àwọn ọmọ ọ̀dọ̀ ọba sì wí fún un pé, ṣáà wò, Hámánì dúró ní àgbàlá. Ọba sì wí pé, jẹ́ kí ó wọlé. Bẹ́ẹ̀ ni Hámánì sì wọlé wá. Ọba sì wí fún un pé, kí ni a ó ṣe fún ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún? Ǹjẹ́ Hámánì rò nínú ọkàn ara rẹ̀ pé, ta ni inú ọba lè dùn sí láti bu ọlá fún ju èmi tìkálà mi lọ? Hámánì sì dá ọba lóhùn pé, ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún, jẹ́ kí a mú aṣọ ọba tí ọba yìí máa ń wọ̀, àti ẹṣin tí ọba yìí máa ń gùn, àti adé ọba tí máa ń gbé ka orí rẹ̀ wá, kí a sì fi ẹ̀wù àti ẹṣin yìí lé ọwọ́ ọ̀kan nínú àwọn ìjòyè ọba tí ó lọ́lá jùlọ, kí wọ́n fi ṣe ọ̀ṣọ́ fún ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún.
kí ó sì mú gẹṣin la ìgboro ìlú, kí ó sì máa kígbe níwájú rẹ̀ pé, báyìí lè á ṣe fún ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún. Nígbà náà ni ọba wí fún Hámánì pé, yára kánkán, mú ẹ̀wù àti ẹṣin náà, bí ìwọ ti wí, kí o sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún Mọ́díkáì, ará Júdà nì, tí ń jókòó lé ẹnu ọ̀nà ilé ọba. Ohunkóhun kò gbọdọ̀ yẹ̀ nínú ohun tí ìwọ ti sọ. Nígbà náà ni Hámánì mú aṣọ àti ẹṣin náà, ó sì ṣe Mọ́díkáì lé ọ̀ṣọ́, ó sì mú un la ìgboro ìlú lórí ẹṣin, ó sì kígbe níwájú rẹ̀ pé, báyìí lè á ṣe fún ọkùnrin náà, ẹni tí inú ọba dùn sí láti bu ọlá fún. Mọ́díkáì sì tún padà wá sí ẹnu ọ̀nà ilé ọba, ṣùgbọ́n Hámánì yára lọ sí ilé rẹ̀ tí ohun ti ìbínú jẹ́, ó sì bo orí rẹ̀. Hámánì sì sọ gbogbo ohun tí ó bá a fún Sérésì obìnrin rẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀. Nígbà náà ni àwọn ènìyàn rẹ̀, amòye àti Sérésì obìnrin rẹ̀ wí fún un pé, bí Mọ́díkáì bá jẹ́ irú ọmọ àwọn Júù níwájú ẹni tí ìwọ ti bẹ̀rẹ̀ sí ṣubú ná, ìwọ kì yóò lè borí rẹ̀, ṣùgbọ́n ìwọ ó ṣubú níwájú rẹ̀ dandan. Wọ́n pa Hámánì. Bí wọ́n sì ti ń bá a sọ̀rọ̀ lọ́wọ́, àwọn ìwẹ̀fà ọba dé láti wá mú Hámánì yára wá sí ibi àsè tí Esteri ṣe. Esteri orí keje. Bẹ́ẹ̀ ni ọba àti Hámánì wá bá Esteri ayaba jẹ àsè. Ọba sì tún wí fún Esteri ní ijọ́ kejì ní ibi àsè tí wọ́n mu ọtí wáìnì pé, kí ni ẹ̀bẹ̀ rẹ, Esteri ayaba? A ó sì fi fún ọ. Kí sì ni ìbéèrè rẹ? A ó sì ṣe é. Àní lọ dé ìdajì ìjọba. Nígbà náà ni Esteri ayaba dáhùn wípé, bí mo bá rí oore ọ̀fẹ́ lójú rẹ ọba, bí ó bá sì wù ọba, mo bẹ̀bẹ̀ kí a fi ẹ̀mí mi bùn mí nípa ẹ̀bẹ̀ mi, àti àwọn ènìyàn mi nípa ìbéèrè mi, nítorí a ti tà wá, èmi àti àwọn èèyàn mi, láti run wá, láti pa wá, kí a lè parun. Ṣùgbọ́n bí ó ṣe pé a ti tà wá fún ẹrúkùnrin àti ẹrúbìnrin ni, èmi ìbá pa ẹnu mi mọ́, bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀tá náà kò lè di òfò ọba. Nígbà náà ni Ahasuérusi ọba dáhùn, ó sì wí fún Esteri ayaba pé, ta ni olúwa rẹ̀ náà? Níbo ni ó sì wà tí ó jẹ́ gbé lé ọkàn rẹ̀ láti ṣe bẹ́ẹ̀? Esteri sì wí pé, ọlọ̀tẹ̀ ènìyàn àti ọ̀tá náà ni Hámánì, ẹni búburú yìí. Nígbà náà ni ẹ̀rù bà Hámánì níwájú ọba àti ayaba. Ọba sì dìde ní ìbínú rẹ̀ kúrò ní ibi àsè tí wọ́n mu ọtí wáìnì, ó bọ́ sí àgbàlá ààfin. Hámánì sì dìde dúró láti tọrọ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ Esteri ayaba, nítorí ó ti rí i pé ọba ti pinnu ibi sí òun. Nígbà náà ni ọba pẹ̀yìndà láti inú àgbàlá ààfin sínú ibi tí wọ́n ti ń mu ọtí wáìnì. Hámánì sì ṣubú lé ibi ìrọ̀gbọ̀kú lórí èyí tí Esteri jókòó. Nígbà náà ni ọba wí pé, yóò á tẹ́ ayaba lọ́dọ̀ mi nínú ilé mi bí? Bí ọ̀rọ̀ náà ti ẹnu ọba jáde, wọ́n bo ojú Hámánì. Abona, ọ̀kan nínú àwọn ìwẹ̀fà sì wí níwájú ọba pé, ṣáà wò, igi tí ó ga ní 50 ìgbọ̀nwọ́ tí Hámánì ti rì nítorí Mọ́díkáì tí ó ti sọ ọ̀rọ̀ rere fún ọba, ó wà ní òró ní ilé Hámánì. Ọba sì wí pé, ẹ so ó rọ̀ lórí rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n so Hámánì rọ̀ sórí igi tí ó ti rì fún Mọ́díkáì. Ìbínú ọba sì rọ̀. Esteri orí kẹjọ. Wọ́n fún àwọn Júù láṣẹ láti bá àwọn ọ̀tá wọn jà. Ní ijọ́ náà ni Ahasuérusi ọba fi ilé Hámánì ọ̀tá àwọn Júù jin Esteri ayaba. Mọ́díkáì sì wá síwájú ọba, nítorí Esteri ti sọ bí ó ti rí sí òun. Ọba sì bọ́ òrùka rẹ̀ tí ó ti gbà lọ́wọ́ Hámánì, ó sì fi í fún Mọ́díkáì. Esteri sì fi Mọ́díkáì ṣe olórí ilé Hámánì.
Esteri sì tún sọ níwájú ọba, ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó sì fi omijé bẹ̀ẹ́ pé kí ó mú búburú Hámánì ará Ágágì kúrò àti ète tí ó ti pa sí àwọn Júù. Nígbà náà ni ọba na ọ̀pá aládé wúrà sí Esteri. Bẹ́ẹ̀ ni Esteri dìde, ó sì dúró níwájú ọba. Ó sì wí pé, bí ó bá wu ọba, bí mo bá sì rí oore ọ̀fẹ́ lójú rẹ̀, tí nǹkan náà bá sì tọ́ lójú ọba, bí mo bá sì wu ọba, jẹ́ kí a kọ̀wé láti yí ìwé ète Hámánì ọmọ Médátà ará Ágágì nì padà, tí ó ti kọ láti pa àwọn Júù run, tí ó wà ní gbogbo ìgbèríko ọba. Nítorí pé èmi ti ṣe lè rí ibi tí yóò wá bá àwọn ènìyàn mi, tàbí èmi ti ṣe lè rí ìparun àwọn ìbátan mi. Nígbà náà ni Ahasuérusi ọba wí fún Esteri ayaba àti fún Mọ́díkáì ará Júdà náà pé, ṣáà wò, èmi ti fi ilé Hámánì fún Esteri. Òun ni wọ́n sì ti sorọ̀ lórí igi, nítorí pé ó ti gbé ọwọ́ lé àwọn Júù. Ẹ̀yin kọ̀wé ẹ̀wẹ̀ lé orúkọ ọba, nítorí àwọn Júù bí ẹ̀yin ti fẹ́, kí ẹ sì fi òrùka ọba ṣe èdìdì rẹ̀. Nítorí ìwé tí a bá fi orúkọ ọba kọ, tí a bá sì fi òrùka ọba ṣe èdìdì, ẹnìkan kò lè yí padà. Nígbà náà ni a sì pe àwọn akọ̀wé ọba lé àkókò náà ní oṣù kẹta, èyí ni ní oṣù Sífánì, lé ọjọ́ 23 rẹ̀. A sì kọ gẹ́gẹ́ bí Mọ́díkáì ti pàṣẹ sí àwọn Júù, àti sí àwọn baálẹ̀, àti àwọn onídàájọ́, àti olórí àwọn ìgbèríko 137, sí olúkúlùkù ìgbèríko gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀, àti sí olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí èdè wọn, àti sí àwọn Júù gẹ́gẹ́ bí ìkọ̀wé wọn, àti gẹ́gẹ́ bí èdè wọn. Orúkọ Ahasuérusi ọba lè a fi kọ, a sì fi òrùka ọba ṣe èdìdì rẹ̀. Ó sì fi ìwé wọn nì rán àwọn òjíṣẹ́ lórí ẹṣin, tí ó gun ẹṣin yíyára, àní ìbákà, ọmọ àwọn abo ẹṣin. Nínú èyí tí ọba fi àṣẹ fún gbogbo àwọn Júù tí ó wà ní ìlú gbogbo láti kó ara wọn jọ àti láti dúró gba ẹ̀mí ara wọn là, láti parun, láti pa, àti láti mú kí gbogbo agbára àwọn ènìyàn àti ìgbèríko náà tí ó bá fẹ́ kọlù wọ́n, pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ àti àwọn obìnrin, kí ó ṣègbé, kí wọn kí ó sì kó ìní wọn fún ara wọn. Lé ọjọ́ kan ṣoṣo ní gbogbo ìgbèríko Ahasuérusi ọba, lé ọjọ́ 13, oṣù 12, tí í ṣe oṣù Adari. Ọ̀ràn inú ìwé náà ní láti pàṣẹ ní gbogbo ìgbèríko, láti kéde rẹ̀ fún gbogbo ènìyàn, kí àwọn Júù kí ó lè múra de ọjọ́ náà láti gbẹ̀san ara wọn lára àwọn ọ̀tá wọn. Bẹ́ẹ̀ ni àwọn òjíṣẹ́ tí wọ́n gun ẹṣin yíyára àti ìbáàkà jáde lọ. Nítorí àṣẹ ọba, wọ́n yára, wọ́n sáré, a sì pa àṣẹ yìí ní Súsánì ààfin. Mọ́díkáì sì jáde kúrò níwájú ọba nínú aṣọ ọba aláró àti funfun, àti adé wúrà ńlá, àti ẹ̀wù okùn ọ̀gbọ̀ kíkúnná, àti eléso àlùkò. Ayọ̀ àti inú dídùn sì wà ní ìlú Súsánì. Àwọn Júù sì ní ìmọ́lẹ̀ àti inú dídùn àti ayọ̀ àti ọlá. Àti ní olúkúlùkù ìgbèríko, àti ní olúkúlùkù ìlú, níbikíbi tí òfin ọba àti àṣẹ rẹ̀ bá dé, àwọn Júù ní ayọ̀ àti inú dídùn, àsè àti ọjọ́ rere. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ilẹ̀ náà sì di ènìyàn Júdà, nítorí ẹ̀rù àwọn Júù bà wọ́n. Esteri orí 9. Àwọn Júù pa àwọn ọ̀tá wọn run. Ǹjẹ́ lé oṣù 12, èyí ni ní oṣù Adari, lé ọjọ́ 13 rẹ̀, tí òfin ọba àti àṣẹ rẹ̀ súnmọ́lé láti mú un ṣẹ, lé ọjọ́ tí àwọn ọ̀tá àwọn Júù ti rò pé àwọn ó borí wọn. Bí ó tilẹ̀ ti jẹ́ pé a ti yí padà pé kí àwọn Júù kí ó borí àwọn tí ó kórìíra wọn. Àwọn Júù kó ara wọn jọ nínú ìlú wọn, nínú gbogbo ìgbèríko Ahasuérusi ọba, láti gbé ọwọ́ lé irú àwọn tí ó ń wá ìfarapa wọn. Ẹnikẹ́ni kò sì lè kò wọ́n lójú, nítorí ẹ̀rù wọn bà gbogbo ènìyàn. Gbogbo àwọn olórí ìgbèríko àti àwọn baálẹ̀ àti àwọn onídàájọ́
àti àwọn tí ń ṣe iṣẹ́ ọba ran àwọn Júù lọ́wọ́ nítorí ẹ̀rù Mọ́dékàì bà wọ́n. Nítorí Mọ́dékàì tóbi ní ilé ọba, òkìkí rẹ̀ sì kàn já gbogbo ìgbèríko. Nítorí ọkùnrin yìí, Mọ́dékàì ń tóbi síwájú àti síwájú. Báyìí ni àwọn Júù a fi idà ṣá gbogbo àwọn ọ̀tá wọn pa, ní pípa àti píparun. Wọ́n sì ṣe àwọn ọ̀tá tí ó kórìíra wọn bí wọ́n ti fẹ́. Àti ní Ṣúṣánì ààfin, àwọn Júù pa 500 ọkùnrin run. Àti Fansadata, àti Dáfónì, àti Aspata, àti Pórátà, àti Adalia, àti Aridata, àti Famasta, àti Arisai, àti Aridai, àti Farisata, àwọn ọmọ Amani, ọmọ Medata 10, ọ̀tá àwọn Júù ni wọ́n pa, ṣùgbọ́n wọn kò fi ọwọ́ kan nǹkan wọn. Ní ọjọ́ náà, a mú iye àwọn tí a pa ní Ṣúṣánì ààfin wá síwájú ọba. Ọba sì wí fún Esteri ayaba pé àwọn Júù pa, wọ́n sì ti pa 500 ènìyàn run ní Ṣúṣánì ààfin. Àti àwọn ọmọ Amani 10. Kí ni wọ́n á ṣe ní gbogbo ìgbèríko ọba ìyókù? Nísinsìnyí, kí ni ẹ̀bẹ̀ rẹ? A ó sì fi fún ọ. Tàbí kí ni ìwọ ó sì tún béèrè sí? A ó sì ṣe é. Nígbà náà ni Esteri wí pé bí ó bá wu ọba, jẹ́ kí a fi àṣẹ fún àwọn Júù tí ó wà ní Ṣúṣánì, kí wọn kí ó ṣe lí ọ̀la pẹ̀lú gẹ́gẹ́ bí àṣẹ ti òní, kí a sì so àwọn ọmọ Amani 10 rọ̀ lórí igi. Ọba sì pàṣẹ pé kí a ṣe bẹ́ẹ̀, a sì pa àṣẹ náà ní Ṣúṣánì, a sì so àwọn ọmọ Amani 10 rọ̀. Nítorí náà àwọn Júù tí ó wà ní Ṣúṣánì kó ara wọn jọ ní ọjọ́ 14 oṣù Adari pẹ̀lú. Wọ́n sì pa 300 ọkùnrin ní Ṣúṣánì, ṣùgbọ́n wọn kò fi ọwọ́ kan nǹkan wọn. Ṣùgbọ́n àwọn Júù mìíràn tí ó wà ní ìgbèríko ọba kó ara wọn jọ, wọ́n dìde dúró láti gba ẹ̀mí ara wọn là, wọ́n sì sinmi kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn. Wọ́n sì pa 137 ènìyàn, ó lé 100 nínú àwọn ọ̀tá wọn, ṣùgbọ́n wọn kò fi ọwọ́ kan nǹkan wọn. Ní ọjọ́ 13 oṣù Adari àti ní ọjọ́ 14 rẹ̀ ni wọ́n sinmi, wọ́n sì ṣe é ní ọjọ́ àsè àti ayọ̀. Ṣùgbọ́n àwọn Júù tí ń bẹ ní Ṣúṣánì kó ara wọn jọ ní ọjọ́ 13 rẹ̀ àti ní ọjọ́ 14 rẹ̀ àti ní ọjọ́ 15 rẹ̀, wọ́n sinmi, wọ́n sì ṣe é ní ọjọ́ àsè àti inú dídùn. Nítorí náà àwọn Júù tí ó wà ní ìletò wọn nì, tí wọ́n ń gbé ìlú tí kò lé odi, wọ́n ṣe ọjọ́ 14 oṣù Adari ní ọjọ́ inú dídùn àti àsè àti ọjọ́ rere àti ọjọ́ tí olúkúlùkù ń fi ìpín oúnjẹ ránṣẹ́ sí ẹnìkejì rẹ̀. Mọ́dékàì sì kọ̀wé nǹkan wọ̀nyí, ó sì fi ìwé ránṣẹ́ sí gbogbo àwọn Júù tí ó wà ní gbogbo ìgbèríko Ahasuérusi ọba, sí àwọn tí ó súnmọ́ etílé àti àwọn tí ó jìnnà, láti fi èyí lélẹ̀ láàrin wọn, kí wọn kí ó lè máa pa ọjọ́ 14 oṣù Adari àti ọjọ́ 15 rẹ̀ mọ́ lé ọdọọdún, bí ọjọ́ lọ́wọ́ èyí tí àwọn Júù sinmi kúrò nínú àwọn ọ̀tá wọn, àti oṣù tí a sọ ìbànújẹ́ wọn di ayọ̀, àti ọjọ́ ọ̀fọ̀ di ọjọ́ rere, kí wọn kí ó lè sọ wọ́n di ọjọ́ àsè àti ayọ̀, àti ọjọ́ tí olúkúlùkù ń fi ìpín oúnjẹ ránṣẹ́ sí ẹnìkejì rẹ̀, àti ẹ̀bùn fún àwọn tálákà. Àwọn Júù sì gbà láti ṣe bí wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe, àti bí Mọ́dékàì sì ti kọ̀wé sí wọn, pé Amani ọmọ Medata ará Agagi nì. Ọ̀tá gbogbo àwọn Júù ti gbèrò láti pa àwọn Júù run. Ó sì ti dá Púrì, èyí ni ní ìbò, láti pa wọ́n àti láti run wọ́n. Ṣùgbọ́n nígbà tí Esteri tọ̀ ọba wá, ó fi ìwé pàṣẹ pé kí ète búburú tí a ti pa sí àwọn Júù kí ó lè padà sí orí òun tìkálà rẹ̀, àti kí a so àti òun àti àwọn ọmọ rẹ̀ rọ̀ sórí igi. Nítorí náà ni wọ́n ṣe ń pe ọjọ́ wọn nì ní Púrímù, bí orúkọ Púrì. Nítorí náà, gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ inú ìwé yìí, àti nítorí gbogbo èyí tí ojú wọn ti rí nítorí ọ̀ràn yìí, àti èyí tí ó ti bá wọn, àwọn Júù lànà rẹ̀, wọ́n sì gbà á kan rí wọn, àti fún irú ọmọ wọn,
àti fún gbogbo àwọn tí ó da ara wọn pọ̀ mọ́ wọn, pé kí ó má ṣe yẹ̀, kí wọn kí ó máa pa ọjọ́ méjèèjì wọ̀nyí mọ́ gẹ́gẹ́ bí ìkọ̀wé wọn, àti gẹ́gẹ́ bí àkókò wọn tí a yàn lọ́dọọdún, àti pé kí wọ́n máa rántí ọjọ́ wọ̀nyí, kí wọ́n sì máa kíyèsí ní ìrandíran wọn gbogbo, olúkúlùkù ìdílé, olúkúlùkù ìgbèríko àti olúkúlùkù ìlú, àti pé kí púrímù ìwọ̀nyí kí ó má ṣe yẹ̀ láàrin àwọn Júù, tàbí kí ìrántí wọn kí ó má ṣe parun nínú irú ọmọ wọn. Nígbà náà ni Esteri ayaba, ọmọbìnrin Abiaili, àti Mọ́díkáì ará Júdà fi ọlá gbogbo kọ̀wé láti fi ìdí ìwé kejì ti púrímù yìí múlẹ̀. Ó sì fi ìwé ránṣẹ́ sí gbogbo àwọn Júù sí 137 ìgbèríko ìjọba Ahasuerusi, ọ̀rọ̀ àlàáfíà àti òtítọ́, láti fi ìdí ọjọ́ púrímù wọ̀nyí múlẹ̀ lé àkókò wọn tí a yàn gẹ́gẹ́ bí Mọ́díkáì ará Júdà àti Esteri ayaba ti pàṣẹ fún wọn, àti bí wọ́n ti pinnu rẹ̀ fún ara wọn àti fún irú ọmọ wọn, ọ̀ràn ààwẹ̀ àti ẹkún wọn. Àṣẹ Esteri sì fi ìdí ọ̀ràn púrímù yìí múlẹ̀, a sì kọ ọ́ sínú ìwé. Esteri orí 10. Títóbi Ahasuerusi àti Mọ́díkáì. Ahasuerusi ọba sì fi owó ọba lé ilẹ̀ fún gbogbo ilẹ̀ àti gbogbo erékùṣù òkun, àti gbogbo iṣẹ́ agbára rẹ̀ àti ti ipá rẹ̀, àti ìròyìn títóbi Mọ́díkáì bí ọba ti sọ ọ́ di ńlá. A kọ wọ́n sínú ìwé ẹ̀rọ ọjọ́ àwọn ọba Mídíà àti Páṣíà. Nítorí Mọ́díkáì ará Júdà lé ó ṣe igbákejì Ahasuerusi ọba, ó sì tóbi nínú àwọn Júù, ó sì ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn arákùnrin rẹ̀. Ó wá ire àwọn ènìyàn rẹ̀, ó sì ń sọ̀rọ̀ àlàáfíà fún gbogbo àwọn irú ọmọ rẹ̀.